pípẹ́ ló pẹ́ kí n tó dé mo fẹ́ farabalẹ̀ kí n lè kó dé ní pípé olúwa tóbi ló ń ṣàyọrí kádùn rẹ ẹ̀gbọ́n mi ló ń ṣọjọ́ ìbí o mo gbónírò yé mo gbónírò fòfáyọ̀ olúwa tóbi lọ́ba o Joseph Àyàndàpọ̀ Àyàntúndé ipò nípa ọmọ àṣàmì àṣẹ kórí jẹ́ kó o bá wọn pẹ́ láyé lọ́kọ́rin kése orí lórí ṣe ọlọ́lá olúwọba ò ní dìrù ọmọ aráyé ò ní paná ògo tiẹ̀ àrùn káyé lọ́lọ́run ràn káyé olúwa tóbi lọ́ba ò ní tètè kú ò ní kọjú gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra àṣírí rẹ ò ní tú lójú aráyé o ṣàmì kó o gbé tó àmì mi àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé olúwa tóbi lọ́ba àṣírí rẹ ò ní tú o lọ́lá ọlọ́run ọba ìbànújẹ́ ò ní kàn án lọ́lá ọlọ́run ọba ò ní mọ̀yà ò ní mọ̀yà láyé tó wá orílẹ̀ olúwa ṣíọ́ ò ní dẹ̀rọ̀ ìmọ̀ àṣàmì àṣẹ kí ẹ wá bá ọdún lé bàbá tó gbé bí ọlọ́mọ ilẹ̀ ìkọ́ni olókun ẹ̀ṣin o ìkọ́ni olókun ọ̀la ṣẹ̀rú bàbá lọ́wọ́ ni wọ́n ń pọ̀ nílé bàbá tó gbé bí ọlọ́mọ ikọ̀ ẹ bá ń sọ bólókun ẹ̀ṣin Ìbàdàn kó má bólókun ẹ̀ṣin Ọ̀yọ́ ń jẹ́ mọ́ torí ẹni ọbọ̀bá kún lámọ̀ lólókun ẹ̀ṣin èèyàn tí ò bọ́bá kún lámọ̀ lólókun ẹran ọmọọba àbákà nípọn àjèbà ńlẹ̀ ọmọ agbóyán pupa fàlejò pupa ojú ń tiyán ojú ń tàlejò nínú àwo tó ń garan ikọ̀ ọmọ àfi tọ̀yọ̀yọ̀ ṣàlejò ìbànújẹ́ ò ní kàn ìkòyí ẹ̀ṣọ́ ní ọmọ àdínlẹ̀ dogun yọ́bí lójú ní ọmọ alérí púpọ̀ ẹ̀ṣọ́ ìkòyí ní ọmọ ẹrù ọ̀fà ńlẹ̀ ọmọ akókan fàkan ọmọ ọba fún ọdún ṣókò ní ẹgbẹ̀fà olúwa tóbi lọ́ba o òpó tún nìyàn òpó mílẹ̀rọ̀ mọ́jà àlékàn òpó kájà kárọ̀ yọkàwé ní ọlọ́ba tó jura wọn lọ ìbànújẹ́ ò ní kàn òye wá bá òdélé màmá tó bí ọlọ́mọ olúwa tóbi máa sìn mí bọ̀ ńlẹ̀ ọmọ ajé ẹlẹ́pọ̀ láàyò ọmọ amúdúdú túùkù ọmọ ìwọlé bàbí òdì kòkò ojú kòkò ìwọlé pàmò farapa ọmọ òlémù ìmú pa lójú omi ni wọ́n ń kí ọ nílé yẹyẹ tó gbé bí ọlọ́mọ.